Gómìnà Mákindé ju bọ́ǹbù ọ̀rọ̀ sáwọn tó dupò Aláàfin. Gbáǹkọ́gbè ọ̀rọ̀ gúdúgbẹ̀ ti jábọ́ lẹ́nu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé sí gbogbo àwọn afọbajẹ ìlú Ọ̀yọ́ àti àwọn tó dupò Aláàfin Ọ̀yọ́. Gómìnà ní lóòótọ́ ni wọ́n gbìyànjú tí wọ́n náwó nára àmọ́ ifá kò mú wọn, òun kò sì ní ṣàtìlẹ́yìn fẹ́ni tí ifá kò mú tó kàn fẹ́ gbọ̀nà ẹ̀bùrú dórí àlééfà. Òkò ọ̀rọ̀ yìí jáde lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 5 oṣù kẹrin ọdún 2025 yìí lásìkò tí ayẹyẹ ìgbadé àti ìwúyè ń lọ lọ́wọ́ fún Aláàfin Ọ̀yọ́ tuntun ikú bàbá yèyé ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé tó gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin kẹrìndínláàdọ́ta nílùú Ọ̀yọ́. Níṣẹ́jú mùtúmùwà àwọn orí adé àwùjọ àwọn lọ́balọ́ba lóyè àtàwọn olóṣèlú àwọn olókoòwò àtàwọn aláṣẹ gbogbo tó wà níkàlẹ̀ ni gómìnà Mákindé ti ju bọ́ǹbù ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún. Ó kọ́kọ́ béèrè pé àìbámọ̀ bí a bá rí ẹnikẹ́ni tó gba ọ̀nà ẹ̀yìn yọjú sóhun láti bá wọn dá sí ọ̀rọ̀ ìyànsípò Aláàfin Abímbọ́lá tó gbadé yìí kí tọ̀hún yọjú sí gbangba káyé rí i. Kò sẹ́ni tó dáhùn. Mákindé wá ní òun fẹ́ kó hàn sí gbogbo ayé pé òun kò fi ọwọ́ àṣẹ yan ẹnikẹ́ni o, bẹ́ẹ̀ lòun kò dá sí ọ̀rọ̀ ìyànsípò. Ó ní gbogbo àwọn tí wọ́n pa kúbẹ́kúbẹ́ láti rí òun kí wọ́n lè jẹ Aláàfin tàbí tí wọ́n rán ẹlẹ́bẹ̀ sóhun ifá kò mú wọn ni o. Ó ti ṣẹlẹ̀ o, àbí kò tí ì ṣẹlẹ̀? Agbo yìí ẹ jọ̀ọ́ tá a bá rí ẹnìkan tí ó wá bá mi láti influence selection Aláàfin mo fẹ́ kẹ́ni náà nawọ́ àbí kó bọ́ síta ń bì. There is nobody, no one. Mákindé tún táṣìírí pé awuyewuye tó wáyé kọjá nígbà kan nípa ẹnìkan tí àwọn afọbajẹ kéde rẹ̀ pé òun ni ifá mú tí tọ̀hún sì lọ sórí rédíò láti kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí Aláàfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn. Ó ní lẹ́yìn ìwádìí abẹ́nú tóun ṣe òun rí gbangba pé àwọn kan ti gbowó láti yàn án sípò ni. Òun sì bi ara òun léèrè pé ǹjẹ́ ó yẹ kí ipò Aláàfin Ọ̀yọ́ di ọ̀rọ̀ olówó ni yóò róyè jẹ bí? Nítorí ìdí èyí ni wọ́n fi da ìyànsípò awúrúju náà nù tí wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyànsípò tuntun èyí tó mú kí ewé oyè náà já mọ́ Aláàfin Ọ̀wọ́adé yìí lórí. Mákindé ní ẹni tí ifá mú tí Ọlọ́run fi àṣẹ sí tí àwọn èèyàn ìlú Ọ̀yọ́ sì fi àṣẹ sí bákan náà ló gorí àlééfà ọ̀hún nígbẹ̀yìn. Actually, àwọn tó wá bá mi gbogbo ẹni tí wọ́n ti torí ẹ̀ wá bá mi ifá ò mú wọn. Ẹni tí ifá mú tí Ọlọ́run fi àṣẹ sí tí ẹ̀yin èèyàn ìlú Ọ̀yọ́ tẹ̀ fàṣẹ sí. Mákindé wá kádìí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ tó rinlẹ̀. Ó ní káwọn tí kò bá faramọ́ ìyànsípò àti ìgbadé Aláàfin tuntun yìí lọ fọwọ́ wọ́nú kí wọ́n sì sìmẹ̀dọ̀ dáadáa o. Ó ní kí wọ́n fi ti ọ̀rọ̀ fífi ọba jẹ nílùú Èrúwà ṣe àríkọ́gbọ́n torí lẹ́yìn 20 ọdún tí ilé ẹjọ́ tó ga jùlọ ti yọ Elérúwà nípò tí wọ́n sì pàṣẹ yíyan ọba míì. Ọba tí wọ́n yọ nípò ọ̀hún náà ní ifá tún padà mú òun ni yóò sì gorí àlééfà àwọn baba ńlá rẹ̀. So gbogbo àwọn tó ń bínú àwọn tí wọ́n lérí fáwọn fẹ́ lọ sí court kí wọ́n lọ bèrè lọ́wọ́ àwọn ará Èrúwà o. After almost over 20 years court removed Elérúwà. They went through the process again. The same person náà ló tún ti débẹ̀ ẹ̀ ń sẹ́ àti Elérúwà.
lọ sí court. Don't go there and waste your time, waste our time. Ọlọ́run ti yàn fún wa, Ifá fọwọ́ sí, Ọ̀yọ́ fọwọ́ sí, Ọ̀yọ́ State fọwọ́ sí, Ṣèyí Mákindé náà fọwọ́ sí. bí Mákindé ṣe ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀hún làtẹ́wọ́ ń ró kíkankíkan táwọn èèyàn sì ń ṣe kábíyèsí o fún Aláàfin Ọ̀yọ́ tuntun tó gorí àpèrè lọ́yọ̀ọ́. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.